Only Jesus TV. ẹ wò ó ta ni ọlọ́run máa ti ké gbàjarè síta wọ́n tún fẹ́ gbé ta lọ lọ́hùn o ọkàn ta lọ lọ́hùn ò balẹ̀ mọ́ o ọ̀rọ̀ ẹ ti di ẹni tó gbé ọmọ orí odó mi báyìí o ìdúró ò sí fún ìbẹ̀rẹ̀ ò sí fún ó ti wáá fi àpótí ọrí báyìí kò gbádùn òun mọ́ báyìí o ó ti ké pe gbogbo abiyamọ ayé o ó ti ké pe president Tinubu ó ké pe gómìnà Ṣèyí Mákindé ẹ wò ó fẹ́ má sẹ́ni tí tani ọlọ́run ò ké pè báyìí o pé inú èṣìṣì ò máa ń jóni lẹ́ẹ̀mejì pé òkè kóra bíi báwo òun ò tún gbọ́dọ̀ débẹ̀ mọ́ o kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ fi fídíò sílẹ̀ fún yín kẹ wá gbọ́ lẹ́nu ta lọ́lọ́run fún ẹ ó ti pariwo ó ti ké gbàjarè ẹ jọ̀ọ́ bá mi ṣíà fídíò yìí ó yá lùkì lọ́hùn. gbogbo abiyamọ ayé ẹ dákun ẹ gbà mí o ẹ gbà mí o President Bọ́lá Ahmed Tinubu ẹ gbà mí o àwọn Fúlàní Ìlọrin wọ́n ti fẹ́ sọlẹ̀ ìdógún ẹ̀ sí o ẹ dákun ẹ gbà mí ẹ ṣàánú mi o gbogbo àwọn èèyàn ló ń pè mí ná mẹ́sẹ̀gì mi wípé àwọn Fúlàní Ìlọrin wọ́n lé tún lé pẹ̀mí mi fẹ́ jí mi gbé ń jọ́ sí ẹ dákun ẹ gbà mí o Ọ̀yọ́ State Governor Ṣèyí Mákindé ẹ gbà mí o Kwara State Governor ẹ gbà mí o ìmọ̀ táwọn Fúlàní Ìlọrin tí wọ́n ní mo ti fáwọn o tán fẹ́ jí mi gbé wọ́n ṣe jí mi gbé ń jọ́ sí rèé o ojúmọ́ ni mo ṣe fídíò rí ìsìn níjẹ́ gbogbo ayé ó mọ̀ wípé wọ́n wá mi wọ́n lé pẹ̀mí mi wọ́n fẹ́ jí mi gbé ni o ìmọ̀ tí mo ṣe o gbogbo àwọn èèyàn ló ń pè mí lọ́tún lọ́sì wípé ta lọ́lọ́run wọ́n láwọn Fúlàní Ìlọrin wọ́n wọ́ bọ́n ṣe jí mi gbé ń jọ́ sí lélẹ́yìí o tán wá jí mi gbé ń bàdàn bọ́n ṣe jí mi gbé rèé o tán jí mi gbé ń bàdàn President Bọ́lá Ahmed Tinubu gómìnà Ṣèyí Mákindé ó lè kàn yín o ó kàn yín o bẹ́ẹ̀ wá jí mi gbé bàdàn ní o tán gbí mi tán dì mí bí iṣu tán tì mí lọ lọ́rin jọ́sí tán dì lọ́rin tí wọ́n lọ tọwọ́ mi bọ̀wé nígbà tí ń bala bí ẹ̀wọ̀n mo ti bára mi President Bọ́lá Ahmed Tinubu mò ń pariwo báyìí o gómìnà Ṣèyí Mákindé mò ń pariwo kábíyèsí Olúbàdàn wọ́n lépa ẹ̀mí mi o ojúmọ́ ni mo ṣe fídíò tẹ́ ẹ̀ bá ti rí mi mọ́ àwọn Fúlàní Ìlọrin ni o àwọn alákatakítí Ìlọrin ni o gómìnà Ṣèyí Mákindé bàbá wa Olúbàdàn bàbá wa Ọọ̀ni Ọ̀jájá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àwọn mùsùlùmí fẹ́ dógún ẹ̀sìn lẹ̀ ni o wọ́n ti lé àwọn ọmọládé kiri o wọ́n sì gbẹmí ń jọ́sí ni o nígbà wọ́n gbẹmí ń jọ́sí tí wọ́n fìyà jẹ mí wọ́n lùmí ojú mi ò rí dáadáa mọ́ ó wà affect mi dì sí wọ́n lọ gbẹmí sáà ní àwọn ẹ̀kọ́ ìfẹ̀ṣẹ̀ tí mo kọ́ nù bẹ̀yẹn mi ò tí ì yẹjú dì sí ẹsẹ̀ mi tí wọ́n fọ́ kò tí bàlá dì sí o ṣùgbọ́n torí pé àṣẹ nǹkan kò tẹ̀yìn ẹ̀ jáde náà sísun lépa ẹ̀mí mi kí o ẹ̀mí mi wọ́n lépa o gbogbo ẹ̀yin jagunjagun ọmọ ọkọ Yorùbá olóyè Sunday Igboho ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo mọ̀ pé gbogbo yín mọ̀ ń pé o mo mọ̀ pé bá ń gbé mi láwọn ọkọ̀ ẹ̀sìn lé ní bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams wọ́n ti lépa ẹ̀mí mi o gbogbo àwọn èèyàn ló ń pariwo pé àwọn Fúlàní Ìlọrin yìí wọ́n lè wá mi o wọ́n lépa ẹ̀mí mi o ẹ bá ń pè gbogbo wọn o látòrí former commissioner Ìlọrin nígbà kan obìnrin tó fi dórí emir ìlú Ìlọrin bàbá Òkútagídí Sheikh Labeeb bàbá Ali Agan Ali Fúlàní bí ogun ṣe parapọ̀ ń jọ́ sí ni o tọ́wá gidi mi Ìbàdàn tẹ́gẹ́bídé lọ́rin tán ni mo tọwọ́ bọ̀wé tán àwọn obìnrin bọ̀wé tipátipá ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀mí mi kí o ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀mí ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè ẹ̀yin kábíyèsí wọ́n ní mi lára o wọ́n wọ́n WhatsApp mi wọ́n mẹ́sẹ̀gì mi o ìmọ̀ tí mo ṣe o wọ́n lè pẹ̀mí mi o ẹ mọ̀jì wọ́n gbẹ̀mí mi o tẹ́ ẹ̀ bá ti rí mi àbẹ́ wá mi ti ẹ̀ rí mi àwọn Fúlàní Ìlọrin àwọn alákatakítí mùsùlùmí ló gbé mi o wọ́n lè pẹ̀mí mi àwọn ló gbé mi o mo fi ń pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí àwọn kíní yìí wọ́n ò dogun ẹ̀sìn lẹ́ o àwọn òbẹ́ nìyẹn kan jagun o àwọn òbẹ́ nìyẹn kan fa wàhálà o àwọn òbẹ́ nìyẹn kan fa wàhálà o wọ́n lè pẹ̀mí mi o ìmọ̀ tí mo ṣe o
ìmọ̀ tí mo rí pé nípa ìpẹ̀mí láwọn lẹ́kùn tí wọ́n lé o gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin lóyè lóyè gbogbo ẹ̀yin lókọ lókọ wọ́n ti fi yálà nǹkan jẹ mí gbé o wọ́n fi yà ń jẹ mí gbé o èmi mo mọ tí mò ń nánu ara mi dì sí wọ́n fi jẹ mí gbé o bí yẹn ilé òṣèlú jẹ mí gbé ni mo ṣe pé gbogbo ẹ̀yin ládéládé o ni mo pe gbogbo ẹ̀yin kábíyèsí onílẹ̀ Yorùbá kábíyèsí Ọ̀nìṣà kábíyèsí Olúbàdàn kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba màkàmá gbogbo yín mò ń pè o gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire tòótọ́ gbogbo yín mò ń pè o ìkẹ́kọ̀ọ́ ìyẹlẹ òtún gbọ́dọ̀ jẹ mí gbé o ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe mí o tẹ́ ẹ bá irú àmì tí ìkẹ́ bá ṣe mí àwọn tó wá gbé mi jọ́ sílẹ̀ àwọn ni ẹ pé o látòrí ẹ̀mí àlù lọ́rin former commissioner of police obìnrin yẹn Sheikh Labeeb bàbá Òkútagídí Ali Fulani gbogbo àwọn tí wọ́n parapọ̀ wá jí mi gbé ń jọ́ sínú o mo ń pariwo fún ogun ayé o mo ń pariwo fún ogun ayé o ojú òní mọ̀ sí fídíò ní ìmọ̀ràn yìí fún ogun ayé nǹkan kò gbúdọ̀ ṣe mí o nǹkan kò gbúdọ̀ ṣe mí o nǹkan kò gbúdọ̀ ṣe mí o àwọn ilé ìfẹ́ dájẹ́ sílẹ̀ ní o gbogbo àwọn oníṣẹ̀ṣe ni wọ́n láwọ́ wá kí báyìí o wọ́n fẹ́ dájẹ́ sílẹ̀ ní o wọ́n fẹ́ dalẹ̀ Yorùbá rú ní o mo sọ fún gbogbo ayé báyìí o wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kèé jóná o. nǹkan máa dé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé yìí o gbogbo aládẹ̀mọ̀ yìí pé lóòótọ́ àti lódodo wọ́n ti fìgbà kan gbé Tani Ọlọ́run Tani Ọlọ́run tí à ń wòye gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ gẹ́gẹ́ bí àlàyé tó ṣe báyìí sìn ẹni tí àbá máa pè ní Ayọ̀rùnbọ̀ ni o ẹni tí wọ́n pa tí wọ́n ò pa tán tí wọ́n pa lápasáyé gẹ́gẹ́ bó ṣe sọ ó lójú òun ò gbádùn mọ́ báyìí ẹsẹ̀ òun gan kò jiná tán mọ́ ìfẹ́sàn gan wà lára òun báyìí ó dẹ̀ ti pé ó ti pariwo síta báyìí lórí àwọn threatening àwọn ìdúkòkò mọ́ni báyìí tí ó tún bá pàdé ó ti ń pariwo síta kò sẹ́ni tí ó pè tán ó pe gbogbo àwọn lọ́balọ́ba ó pe gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá ó pe gómìnà ó pe pẹ́sidẹ́ǹtì ó pe gbogbo àwọn abiyamọ ó pe gbogbo àwọn bọ̀rọ̀kìnní ìlú ó pe wọn ó dẹ̀ dárúkọ àwọn kọ̀ọ̀kan síta tó ní tí wọ́n bá ròhun mọ́ ẹ̀yin àjọ mùsùlùmí dìde sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kógun ẹ̀sìn kó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà a fẹ́ ogun ẹ̀sìn lórílẹ̀-èdè yìí àlàáfíà la fẹ́ àlàáfíà la fẹ́ ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ ó ń bọ̀ ẹ wò wọn ọ̀dà àwọn dé mọ́ báyìí ojú báyìí la máa mú tó ojú lalákan fi ń sọ ẹ má jẹ́ kógun ẹ̀sìn ó ṣẹlẹ̀ o ẹ má jẹ́ ogun ẹ̀sìn ó ṣẹlẹ̀ o ẹ bá wa share fídíò yìí kẹ́yìn náà kẹ́ sọ èrò ọkàn yín ẹ like bákan náà kẹ́ sì kọ́mẹ́ǹtì láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.